Hello. Ẹ̀yin èèyàn mi, ó ga jù, a kú dédé wòyí, a kú bójú ọjọ́ ṣe rí, a kú bó ṣe ń lọ, ẹ kú tẹ́tí sí. Nọ́mbà ni a ti sọ fún wa pé ní ìta kọ́kọ́ sọ ní pé ń ṣe ni kábíyèsí, ó àrẹ́sì ẹ̀gbọ́n láti ṣe ọ́nkù Queen Naomi. Ọ́nkù lè náà sọ tó wà ní Scotland àbí bọ́dọ́ ló wà. Wọ́n ló pẹ̀lú gbogbo awuyewuye tó ń sọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin tí pẹ̀lú kábíyèsí àti Naomi. Ó jẹ́ nǹkan tó dùn yàn ní rẹpẹtẹ. Wọ́n ní bí bàbá yẹn ṣe bẹ̀rẹ̀ sí bó ṣe dé tó fẹ́ mú Naomi àti àwọn ọmọ ẹ̀ padà sílùú òyìnbó Scotland níbi tó wà. Tẹ́ bá rántí táìmù tí ó fi wá ń gbà yẹn tó fi sọ pé òun fẹ́ mú Naomi padà sí kíní kó lọ kàwé ẹ̀ lọ́hùn. Kó lọ kàwé ẹ̀ tó kù lọ́hùn, kó lọ ṣe PhD ẹ̀ lọ́hùn. Wọ́n ní kábíyèsí ó bínú gbà ló fi seize passport Queen Naomi. Nígbà yẹn àti Tádé ní káwọ̀. Tí passport tó jẹ́ pé ọwọ́ kábíyèsí ní passport Naomi àti Tádé ní káwọ̀ wà. Wọ́n ní kábíyèsí bá jà ńgbà yẹn pé kò gbọdọ̀ mú ìyàwó òun lọ tí ò fi lọ. Even Queen Naomi sọ pé òun ti ẹ̀ lọ nígbà yẹn. Aṣọ oyún wà nù ẹ̀. Ìyẹn ọmọ epo oyún wà nù ẹgbẹ́ ọmọ epo oyún wà nù ẹ̀ tí Naomi fi yarí fún ẹ̀gbọ́n ẹ̀ pé òun ò tẹ̀lé lọ. So at the end of the day ló tún wá this time around ló fẹ́ mú Naomi lọ. Naomi dẹ̀ ti gbà pé òun máa lọ pẹ̀lú gbogbo awuyewuye tí ẹ ti sú Naomi pé tó bá jẹ́ yẹn àkókò jọ lọ torí wàhálà àwọn olórí àti kábíyèsí ní ààfin gbogbo promises kábíyèsí pẹ̀lú Naomi kókò sí ti kábíyèsí fulfill. Therefore bó tẹ̀gbọ́n bá fẹ́ mú òun lọ òun ti ready. Wọ́n ò dẹ̀ fẹ́ sọ fún kábíyèsí bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe program yẹn tó ń ṣe passport ni. Ṣé rí ibi tí wọ́n ti ta kábíyèsí lólobó? Ẹ̀gbọ́n ẹ̀ Naomi àwọn ìbẹ́ta àti Tádé ní káwọ̀ wọ́n fẹ́ lọ sí Scotland kíní kan àbí Scotland àbí báwo ni wọ́n ṣe ń pe ìlú yẹn because Scotland ni. Wọ́n wá ta kábíyèsí lólobó. Báyìí pé Naomi àti àwọn ọmọ mẹ́ta àti kí wọ́n fẹ́ lọ sí Scotland. Báwo ló ṣe jẹ́? Àwọn náà jẹ́ kí kábíyèsí mọ̀. Wọ́n wá gbogbo data Queen Naomi àti tẹ̀gbọ́n ẹ̀ gbogbo pátápátá náà wá mọ̀. Kó má lọ jẹ́ pé ẹlòmíì ló fẹ́ mú ìyàwó kábíyèsí sá lọ láti ṣe Naomi. Bó ṣe ta kábíyèsí lólobó láti ibi tó ti ṣe pépà ni. Nǹkan tí kábíyèsí mọ̀ ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá tẹ fly lọ kí kábíyèsí tó mọ̀ pé pé ìyàwó òun fẹ́ travel out. Wọ́n ní bí kábíyèsí kan ṣe pé Naomi pé ń gbọ́ báyìí wọ́n ló invite ẹ̀gbọ́n ẹ̀ kó wá kó ṣe gbá kó ṣà ó. Bí ó ṣe wá sáàfin bí yẹn ṣe aṣọ ti lọ pé àwọn DSS láti arrest ẹ̀gbọ́n Naomi bó ṣe kó sọ́wọ́ àwọn ọlọ́pàá nìyẹn. Ó ti ń lọ bí 3 days o. Mo ti sọ fún wa gbà kó mo ti ṣe iṣẹ́ yìí. So wọ́n ní now pé Naomi ti ń bẹ̀bẹ̀ pé kí kábíyèsí lọ release ẹ̀gbọ́n. Ó lóun ò ní release. Wọ́n ní bó ṣe bẹ̀bẹ̀ Naomi kábíyèsí ò gbà. At the end of the day bí Naomi ṣe bẹ̀rẹ̀ sí sọ pé ó dá òun padà ní o. Kí ló fẹ́ máa arrest ẹ̀gbọ́n òun fún? Òun ò tiẹ̀ ṣe mọ́. Ṣé mọ̀ pé mi ì ṣe lénìí, mi ì ṣe lọ́la, mi ì ṣe láàrín. Ó ti di national item kábíyèsí àti Queen Naomi. Kábíyèsí dẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbé Queen Naomi padà ní awuyewuye tó lọ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí o. Tó tún jàjà wá sáàfin. Ìyẹn ìgbà tí ìyá Nífá fi lọ tí Naomi fi lọ tí ò bá ti dá ìyá Nífá padà wọn ò padà. Tí ìyá Nífá dẹ̀ ti padà tó fi padà wáyé. Ẹ̀gbọ́n ẹ̀ tún leléyìí tí kábíyèsí tún ti lọ tì mọ́lé ní Naomi sọ pé òun ò ní gbà kábíyèsí lọ release ẹ̀gbọ́n mi uncle mi. Báwo ṣe fẹ́ wà nílé ẹ̀ kó má fi ìyà jẹ ẹ̀gbọ́n uncle mi pé no ọjà yóò ti parí o. Wọ́n ní kábíyèsí Naomi bẹ kábíyèsí ò
bí Naomi ṣe wá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ òun ò lè máa dúró kóun máa jẹ̀bà o máa jẹ máa mu kẹ́gbọ́n òun wà ní tẹ̀sí pé ìjà òun dẹ̀ lẹ́gbọ́n òun ń gbè òun ò dẹ̀ lè fi ẹ̀gbọ́n òun lẹ̀ kó máa jẹ irú ìyà yẹn láéláé tó máa dàbí pé òun abáramọ̀ọ́rẹ́ jẹ lòun ọmọ burúkú dẹ̀ lòun pé láéláé irú ò ní ṣẹlẹ̀ ló fi ń bẹ kábíyèsí wọ́n ní kábíyèsí ní òun ò ṣe mọ́ ẹ pé òun ò ní gbà bí wọ́n ní Naomi wá bẹ̀rẹ̀ sí ní páàkì ẹrù again pé Naomi wá sọ pé ó yá sáì ní divorce paper oríṣiríṣi ẹ̀rí pé ojú kábíyèsí ti rí mẹ́wàá sáì ní divorce paper wọ́n ní kábíyèsí ò dẹ̀ fẹ́ kí Naomi máa ṣe yẹn fún òun wọ́n ní bí pẹ̀lú awuyewuye bó ṣe ń lọ gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly wọ́n ní bí kábíyèsí blood pressure kábíyèsí wá high pé o tún fẹ́ ṣe kí ló tún fẹ́ gbé wáyé ọjọ́ ó lè wà lọ́kàn kábíyèsí kó máa release ẹ̀ bẹ́ẹ̀ kí ni kábíyèsí kí ni Naomi kábíyèsí gbọ́ pé Naomi sọ pé ó dà òun fẹ́ sign divorce paper kóhùn kúkú máa kó rí olúkálùkù máa lọ àbí túmọ̀ eléyà wuyewuye wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní hero many things wọ́n ní ọwọ́ kábíyèsí at the end of the day ká má wulẹ̀ bòpò lọlé olóró wọ́n ní ṣe ni kábíyèsí faint lọ́rọ̀ Naomi yìí kan náà wọ́n ló faint wọ́n láwọn èèyàn wá ní kí ló dé wọ́n dẹ̀ ti gbọ́ pé kábíyèsí ti sọ pé òun ò tí ì ṣetán láti release uncle Naomi so wọ́n á sọ pé ṣé sì torí ẹ̀ ni kíní kan kọ́kọ́ gbọ́dọ̀ ṣe kábíyèsí kẹ̀ wọ́n náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn oníkàríkàsọ̀ wọ́n ló yá pé kán gbé Naomi ẹ̀kọ́ pé wọ́n ní kán gbé kábíyèsí lọ sí hospital pé Naomi wá sọ pé kán má gbé lọ wọ́n ní bó ṣe súnmọ́ kábíyèsí yẹn tó bẹ̀rẹ̀ sí ní speaking tongue ló ń tu ló ń dì ló ń kásì ló ń bá àǹdè tó ń kásì kọ́kọ́ ń gbọ́dọ̀ wọ́n náà ti gbé lọ sí hospital wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ pé strategies of darkness tún nìyẹn wọ́n sì lè lọ gbé lọ sí hospital kan tó lọ tọwọ́ bọ̀ ọdún kò sí kan tó fẹ́ tọwọ́ bọ̀ wọ́n ní bí Naomi ṣe fa nǹkan ẹ̀ mọ́ra nìyẹn tó fa orí kábíyèsí mọ́ra tó bẹ̀rẹ̀ sí ní tó ń bù tó ń dè ẹ̀kan ní kábíyèsí wá ṣáà survive ó jí pé wọ́n ní wọ́n ti ń sọ àwọn ẹlẹ́nu òṣì àwọn tó fẹ́ fi kábíyèsí àti Naomi rẹ́rìn wọ́n ní kábíyèsí wọ́n ní Naomi máa sọ pé kì í ṣọ̀rọ̀ hospital lélẹ̀ òun ají nǹkan òun dìde wọ́n ní bí kábíyèsí ṣe dìde ni kábíyèsí wà ní kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní kíní kan gbádà kan lójú wá ti gbogbo àwọn tó ń lérò pé nǹkan kan fẹ́ ṣe kábíyèsí at the end of the day wọ́n ní kábíyèsí jí sáyé wọ́n ní kábíyèsí wá sọ pé Naomi wá sọ pé kábíyèsí ẹ má ṣe léyìí òun kàn ń ṣeré ni ó ní kì í ṣe bí kíní o ó lóun nífẹ̀ẹ́ yín o wọ́n ní sọ àwọn èèyàn wá sọ pé sọ tiẹ̀ nífẹ̀ẹ́ kábíyèsí tó yẹ ló ń sọ pé kíní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé genuine ìfẹ́ tó dájú òun ni wọ́n ní Naomi ní sí kábíyèsí ẹ̀yin èèyàn mi mo ní kí n sáré ta yín lólobó pé nǹkan tó tún ṣẹlẹ̀ ni ṣe mọ̀ pé láìpẹ́ láì jìnnà yìí kábíyèsí máa sáré lọ mú uncle Naomi jáde ó gbọ́dọ̀ mú jáde torí wọ́n sọ pé kò sí kí ọmọdé má mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́ àníkàn fira wọn ṣírò Naomi pé tó bá pé àbúrò wọn ni Naomi àbẹ̀gbọ́n ṣé wọn ò ní ṣe ju ìtọ́nkù ẹ̀ ṣe ọ̀nkù ẹ̀ ní ráìtì náà pé bẹ́ẹ̀ tí kì í ṣe pé kó wá mú lọ lẹ́yìn Naomi wọ́n ní Naomi gan wọ́n ní wọ́n ń blame Naomi pé Naomi báwo ló ṣe máa jẹ́ kí ọ̀nkù ẹ̀ lọ ṣe pépà láì sọ fún ọkọ ẹ̀ láì ṣe kí ó fẹ́ fi ọkọ ẹ̀ lé ó fẹ́ fi kinní nù wọ́n ní Naomi wá sọ pé kí ni kóun wá ṣe wá pọ̀ bá ṣe é ṣán ìbá kalẹ́ rí ni so wọ́n àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kábíyèsí ti ronú pé wàdà ó máa láìpẹ́ láyọ̀ mo mọ̀ pé ètò ìṣẹ̀lẹ̀ yìí kábíyèsí máa lọ release ọ̀nkù ẹ̀ ìdí náà máa fi jókòó ẹnu náà máa fi sọ kí kábíyèsí náà kọ́ lè mọ what to do lágbára Ọlọ́run á ran kábíyèsí ṣe èèyàn ẹlẹ́ran ara ni kábíyèsí èèyàn ẹlẹ́ran ara náà ni èèyàn lè ṣe kó má ṣe èèyàn Ọlọ́run á fún ní ọgbọ́n ìmọ̀ àti òye tó fún Solomon lọ́jọ́ kan ni bẹ́ẹ̀ ni Solomon nínú bíbélì Ọlọ́run á fún kábíyèsí lórúkọ Jésù
àbọ̀ ọlọ́run àánú ọlọ́run á dúró tí gbogbo wa o lórúkọ Jésù Kristi olúwa tó olùgbàlà wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ẹ̀dẹ́ bá fi tó kù sí comment section. Tó bá tún rí tó tún jẹ́ ní òtútù yọjú ń gbèsè àtúmọ̀ sí ti gbọ̀ wá. Jésù olúwa wa. Àmín. Ẹ ṣé gan.